mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba lẹ́bẹ̀ mẹ́fà àrọ́bà fi lọ bá pa ara wọn ò járọ̀bà fi tèmi jẹjẹ rísà ilẹ̀ láàrọ̀ ogun mo wá kí ọmọ mọ́tà mi lóde Òṣogbo mo ṣe kábíyèsí ń tó wọlé àbíkẹ́gbéra ńlẹ̀ yòdì ìdẹ pírílò ológójì. ẹ bá ń kábíkẹ́ o ọmọọba èyí lọ́jọ́ ìbí rẹ̀ o ọmọọba àmọ́ bí ọjọ́ ọmọọba ọmọláfàmọ́jọ ọmọọba èyí lọ́jọ́ ìbí rẹ̀ o máa yan fanda àbíkẹ́ adéníyò máa yan fanda. ìbálòdé tòní o kábíyèsí Ẹlẹ́dùmarè ọba tẹ́rẹ̀ kárí ayé mo ṣe tó tó ọlọ́run àlèwí lè ṣe mo gbéra tán ó dọ̀dọ̀ ẹni bí ẹni àmọ́ bí ọjọ́ adọ́gbadélẹ̀ láàrin obìnrin apápẹ́kọ̀rẹ́ o olóyè ọmọọba Bímbọ́lá Adéyẹmí bá a bá ń pèrè akọni àfidà lálẹ́ gàràgàgà má ṣe bínú mo bá olóyè mo pè é yọ lórúkọ orúkọ là á pè ládéládé orúkọ là á pè lóyè lóyè ẹ yàgò lọ́nà yẹyẹ rìsà tilẹ̀ láàrọ̀ ogun fẹ́ wọlé ọmọ mátàn mi máa rìn ìyan fanda torọ́ lọ́lá ni tá ò gbọ́dọ̀ dín lọ́nà ojàre Abímbọ́lá o ṣé ni ó máa rìn ìyan fanda ẹ̀ nílẹ̀ níjẹ́ ẹni abẹ́ ẹ lọ́wẹ̀ happy birthday mami ọmọ ọlọ́lá tí fọlá yan olóyè ọmọọba Bímbọ́lá Adéyẹmí ọmọ mátàn mi lóde Òṣogbo amọ́lẹ́wà bí oṣù ọ̀pọ̀lẹ́jọ́ ṣọdún tó kọjá wọ́n ti ìfilẹ̀ ìsàṣọbora a ò fi yọ̀wọ́ àfi gbẹ́gbẹ́ ọpẹ́ gẹ̀ǹgẹ̀ sí Ẹlẹ́dùmarè ìyọba ni èmi ò mọ bí olórí gbẹ̀yàn rí o nbàrẹ̀ èèyàn tèmi ibì kan náà láti gbẹ̀yàn rí o ìpín ò papọ̀ ni orí àgbẹ̀ ajá fágbé orí àlùkò ajá fálùkò ìṣẹ̀dá rẹ̀ ò ní padà lẹ́yìn rẹ̀ lágbára ọlọ́run ọba ọmọọba mọ́tàn mi kò rí jẹ́ ọpẹ́ láyé kẹ́ẹ̀ẹ́dá gbàlagbà rà ṣe. David àti aya rẹ̀ Blessing mọ́mísí orí olúwa lónìí máa kí ọkú ọdún wọ́n ní màmí Abímbọ́lá onínúure ni afúnimáwo bẹ̀ ni bẹ́ẹ̀ tí ń ṣe fọ́mọdé lẹ́ ń ṣe fágbà ojàre wọ́n ló lówó láyé mọ̀ sí onímọ̀ọ́sì lágbára ọlọ́run ọba alálẹ̀lẹ̀ yóò ní jẹ́ ọ̀rá máyé ìwọ onírẹ̀lẹ̀ ó mọ̀ gani lẹ́jàre máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ àtẹ̀pẹ́ ẹlẹ́sẹ̀ ń tẹ̀nà ọ̀tẹ̀lẹ̀ yípẹ́ Abímbọ́lá o wọ́n ní bá yín délé àwọn bàbá tó bí yín lọ́mọ ṣé máa lọ ní ṣọ́ọ̀ṣì nǹkan kan ẹnì ṣó lóṣogbo ẹnì ṣó lóṣogbo wá Òṣogbo òró kí ẹnì ṣó lóṣogbo ẹnì ṣó lóṣogbo ẹnì ṣó lóṣogbo wá Òṣogbo òró kí ẹnì ṣó lóṣogbo. ara mo rí bà lọ́wọ́ àwọn bàbá tẹ̀yìn kí n tó máa ń lọ ọmọ mátàn mi o ọmọ aláwùsá mátàn mi ti jọba l'Óṣogbo gangan ni ọmọ akọkọ lúkọ yèrèpè ọmọ àtàǹbálá tó so lẹ́kùlé òjege orí kò ṣe é ká bẹ́ẹ̀ ni ò ṣe é bẹ́ dànù kò ṣe é tán náwó láfẹ́ mọ́júmọ́ lé bàbá tó bí yín lọ́mọ Abímbọ́lá nílé yín bàbá ló kù ọmọ lọ́pá ọmọ láwa nǹkan ọmọ ọlátẹ́rù àkọ́ òṣèmú bẹ́ẹ̀ làdá òṣèmú lé bàbá tó bí yín lọ́mọ ládéjọ́ bí ohun gbogbo ní tóbi lójú àrùn ẹ̀yin èèyàn mi ẹ rọra sọ̀rọ̀ gbèjà kọ́wọ́ ọ̀làdọ̀sí ó mọ̀ tẹ̀yìn nítorí pé ọba bá lórí ohun gbogbo baálé bàbá mo rohùn fọlú kábíyèsí o mo wọlé forí adé mo ṣe tó ọba ọmọ wọn l'Óṣogbo òròkè ọba àsálà o ọmọ ẹlẹ́yẹlé àárọ̀ ọmọ wọn lóde ẹ̀gẹ́gà ṣùṣù lọ́nà yàrá ọmọ ewúrẹ́ ọ̀rọ̀gún tí jẹlẹ́sẹ̀ gbàgede àgùntàn ọ̀rọ̀gún àmọ́ jẹlẹ́sẹ̀ yàrá àbíkẹ́ o ọmọ àkùkọ gàgàrà tó lórí ọ̀pẹ̀rẹ̀ lé téńté níbi wọ́n ti ń pa lára tí wọ́n ń pa jèrò nílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ àtùpà mẹ́rìndínlógún èyí tí tàn l'Óṣogbo òròkè ọmọ àsálà Ọ̀ṣun bẹ́ẹ̀ l'Óṣogbo l'Óṣogbo fi wù ní àtàjà ń bẹ l'Óṣogbo l'Óṣogbo fi wù ní àbíkẹ́ ọmọ rẹ̀ ó pẹ̀tà o ààrẹ pẹ̀tà wọ́n gbà á jẹ́ nígbà láti ń bá pẹ̀tà ẹ má ṣe gbà á lọ́wọ́ mi ládẹjọ́ bí ọmọ arọ́dọ́ òdẹ́gúnyán jẹ Abímbọ́lá o wọ́n tún lẹ́yìn lọ́mọ lọ́fàmọ́ ọjọ́ máa bí sùdára gbada ọkẹ́ ọlọ́fà bíi ìdíyọmẹ́ni ọ̀fà ọmọ ká àwọn lẹ́rù ẹ̀ ló mọ̀ kálẹ̀ bàbá tó bí yín lọ́mọ ọba òdìbò òṣùbò tó lárọ bẹ́ẹ̀ ló fọ ìṣàwòrán lọ́fà orí gangan òtòṣì ọ̀fà ní fọwọ́lù pẹ́ kú olówó ilé yín ní fọwọ́lù gbọ̀ngbọ̀n ọmọ òrìṣà ńlá dákúnjẹ́ ńlá níyẹ̀rù ilé bí n bá mọ̀tún láru kí n fò sí láru ọmọ dijọ́ tó laṣu ṣe ni mo tún fẹ́ ìṣàwù ìjálẹ̀ lọ́fà ẹ̀yin lọ́mọ kúkú ndùkọ́ abẹ́wẹ́ gẹ̀rùgẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ ògùn àsìmọ́ orúmọ́ gàlẹ́gàlẹ́ bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ bá lọ́pọ̀ ògùn lẹ́yìn bá lẹ́kẹ̀ẹ́ kò ní jẹ́ ó jẹ́ torí pé ogun tí ò bá jẹ́ ewé rẹ̀ lókùn kan lé bàbá tó bí yín lọ́mọ ìlẹ́jàre ọmọ àjà ànàmọ́sùn sẹ́yìn ẹsẹ̀ bẹ́tẹ́bẹ́tẹ́ kórìjẹ́ òpẹ́ láyé àtẹ̀pẹ́ ẹlẹ́sẹ̀ ń tẹ̀
orílẹ̀ jáfín labú orí o àtẹ̀kẹ́gbẹ́ ní kù forí ìṣá orí rẹ̀ ò ní gbà bọ̀dẹ̀ ibi lágbára ọlọ́run ọba ọdọọdún ni láǹsọ lógúnlógún ọdọọdún ni kàn sọ lọ́gbọ̀nlọ́gbọ̀n ó mọ ọbẹ̀ ni ọbẹ̀ ní ibẹ̀ sùn àtẹ́lẹsẹ̀ abẹ́ ẹ̀ náà. David àti aya rẹ̀ Blessing mọ̀mísí orí olúwa lọ́ní máa kí ọkú ọdún wọn láṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe wọn lójoojú oníṣòwò kó má lè nájà kókókókó lára ọ̀tá máa le dúdú ló rẹwà jù láàrin mọ́ dúdú rẹ̀rẹ̀ ló rẹwà jù láàrin mọ́ rẹ̀rẹ̀ mọ́ dúdú mọ́ rẹ̀rẹ̀ ló rẹwà jù láàrin mọ́ kẹfun ẹwà rẹ̀ títan náà ò ní yege lágbára ọlọ́run ọba níwọ̀n yà mọ́dún igbá alẹ́ rẹ̀ lé ní àwọn olẹ́ rẹ̀ lé ní ọlá alẹ́ rẹ̀ lé ní gbogbo bí ẹ bá ń jọ ọlọ́run ọba ò ní jẹ́ rí nira bẹ́ẹ̀ bá rájò ẹ̀dá tó bá ní ẹ̀mọ́ bọ̀lẹ̀ ní délé bá ẹ̀ ń bá gbẹ́ kòtò dé olúwa rẹ̀ ní ó jì í sí kẹ́ ẹ̀ dàgbàdògbò kẹ́ ẹ̀ tágbàlagbà á ṣe ìgbà ọdún kan. Àbímbọ́lá ọmọ má tán mi